إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكبر مسلمين السلام عليكم ورحمة الله وبركاته. A máa sọ̀rọ̀ nípa òwò kan tó já sí pé òun náà ni òwò àṣejèrè. Tá a bá ń sọ pé òwò àṣejèrè láyé àtàlìkíyámà, òwò kan ní ń jẹ́ bẹ́ẹ̀. Eléyìí tó já sí pé gbogbo ẹni tá Allah bá fún ní ìfẹ́ ẹ̀yọ́nú bẹ́ẹ̀ àtagbára ń pé kó já sí pé gbogbo nǹkan tí ó máa wù ú ọ̀rọ̀ ẹ̀sìn ni yóò máa wù ú, Islam yóò bùkátà lẹ́mí rẹ̀ bí ó ṣe ná gbogbo ń tá aláàbùn sójú ọ̀nà Allah, òun náà ni ó jẹ priority irú ẹni bẹ́ẹ̀. Ká fẹ́ràn dáadáa láti máa ṣe, kí ni wá máa dùn sóore lójú ọ̀nà ẹ̀sìn, ká máa ná gbogbo ń tá aláàbá fún wa lágbára ládìsìkí ní ọlá àti gbogbo nǹkan tá aláàbá bùn wá tó wá já sí pé kò sí nǹkan tó wù wá lẹ́mìí ká máa ná síjú nǹkan ẹ̀sìn, gbogbo nǹkan bíi ládàá, gbogbo nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́san tó já sí pé àlìkìyámà èèyàn á gbẹ̀san rẹ̀, láyé mínà èèyàn á gbẹ̀san rẹ̀ lẹ́yìn tí èèyàn bá jìnà ṣẹbọ tó jìnà sáwọn nǹkan tí wọ́n dá kalẹ̀ eléyìí tí wọ́n pè lẹ́sìn tí ò sínú ẹ̀sìn. Ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe agbára èèyàn nìyẹn fi ń ṣe, bẹ́ẹ̀ náà ni kì í ṣe nǹkan tó já sí pé èèyàn kàn ti ẹ̀sùn, èèyàn kàn ti ẹ̀jíkọ̀ ti develop interest láti máa ṣe dáadáa, láti jẹ́ni dáadáa, láti máa ṣe rere, láti jẹ́ni ire, láti dá a níwà, láti dá a níṣe sí, láti dá a ní ìbáṣe ìbálò. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀bùn ni tó já sí pé Allah ni máa ń bùyàn. Ìwọ tó bá wá bára rẹ láwùjọ bẹ́ẹ̀ tó já sí pé kódà kó ní omi àfi kó bùyàn, àfi kó tọrẹ, àfi kí inú rẹ máa dùn sí nǹkan ẹ̀sìn. Eléyìí ara àwọn àpẹẹrẹ oríire ni, eléyìí àwọn àpẹẹrẹ ní tá Allah yọ́nú sí ni, àpẹẹrẹ àwọn tá Allah dùnnú sí ni. Èrè tá a wá ń ṣe láyé kò sẹ́ni kan tí máa ń ṣe èrè tó ti ń ṣe iṣẹ́ tí ò fẹ́ jèrè. Tó bá sọ fún ìkókè nìkan ń bẹ, géènì ń bẹ lórí ẹ̀, profit ń bẹ lórí ẹ̀. Àwọn nǹkan tó ní profit ń bẹ lórí ẹ̀ nì èèyàn á fẹ́ kówó lé, á fẹ́ ṣe é pé àmúdẹ̀ náà idea business kan bí èèyàn bá rí bí 3 million 5 million tó bá fi bẹ̀rẹ̀ rẹ̀ láàárín ọdún kan, èèyàn ó máa rí bí 15 million bí 20 million ní nǹkan tí ó máa rí lérè. Kò ní sẹ́nìkan tí ó lágbára àti ṣe tí ò ní hùn ṣe. Àgàgà kó wá já sí pé kódà gan kò ní náà ní nǹkan kan, kò náwọn lásìkò, ìwọ ṣáà ti kówó kalẹ̀ káwọn tí wọ́n fẹ́ ṣe bísínẹ́sì kí wọ́n bẹ̀rẹ̀ káwọn invent nínú rẹ̀. Ẹ rí i pé ọmọ èèyàn fẹ́ràn èrè, a fẹ́ràn
gain, a fẹ́ràn profit. Ọba tó wá dá èmi àti ẹ, òun náà wá gbé nǹkan kalẹ̀ tó já sí pé èrè táàlà máa jẹ́ kéèyàn jẹ láti bẹ̀, èrè náà ìyẹn ó máa jẹ́ látàyé lọ àlìkìyámà ni. Ládá tí yóò máa gbà ń bẹ́ẹ̀ látàyé lọ dálìkìyámà náà ni ó ti máa jẹ́ kéèyàn. Allah wá ń sọ fún wa, ọba wa tó dá wa nínú Al-Qur'an, Bismillahir Rahmanir Rahim, inú Suratu Sọ́fì, Quran chapter kí ló máa jẹ́ bẹ́ẹ̀ náà? Quran chapter 61 verse 7 ni. Allah ń sọ fún wa ń bẹ̀, Bismillahir Rahmanir Rahim, ó ní ya ayyuhal ladhina amanu, ó ní in tansurullaha yansurukum. Allah ní gbogbo ẹ̀yin tẹ́ gba Allah gbọ́, ẹ̀yin mùmìnì, ẹ̀yin mùsùlùmí, in tansurullaha yansurukum wa yusabbit aqdamakum. Tẹ́ ẹ bá ran Allah lọ́wọ́, Allah ní ó ràn yín lọ́wọ́ padà. Ẹgẹ́ bí èèyàn tá a jẹ́, báwo la ṣe fẹ́ ran Allah lọ́wọ́? Ọba táwọn wá náà ṣe tọ́dọ̀ rẹ̀. Nǹkan tí ń sọ fún wa òun náà ni pé iṣẹ́ ìjìhad tá a fẹ́ ṣe sójú ọ̀nà ẹ̀sìn, tá a fẹ́ fi yé ẹ̀sìn, tá a fẹ́ jẹ́ kí ẹ̀sìn Allah kó fọ́nká, tí gbìyànjú tiwa náà wà ń bẹ̀. Òun lànà ṣe tá a fẹ́ ṣe fẹ́sìn, kò sí nǹkan tá a fẹ́ bùn Allah. Jíjẹ oúnjẹ wa, ẹ̀rí àlè fún lóúnjẹ, kò retí lọ́dọ̀ wa, àyìn tí ẹ̀mún ní pẹ́kẹ́ fún ní jíjẹ, kò retí àìsìkì lọ́dọ̀ wa. Inna Allaha huwa razzaqu zul quwwatil matin. Allah, ọba tí yóò níní, ọba tí ń fúnni ní, ọba tí ń pèsè fúnni ní. Tá a bá fẹ́ dà, tá a fẹ́ jẹ, zul quwwatil matin. Ó ní agbára buhaya tó kọjá measurement. Òun wá ń sọ fún wa pé in tansurullaha yansurukum wa yusabbit aqdamakum. Ìyẹn ni pé in tansurullaha, tẹ́ ẹ bá ran Allah lọ́wọ́, kẹ́ ẹ máa ràn sí lọ́wọ́, yansurukum, Allah náà yóò ràn yín náà lọ́wọ́, wa yusabbit aqdamakum, kò wá ní jẹ́ do me and do you. Ó wá tún wá fi sí fún wa pé wa yusabbit aqdamakum, yóò tún wá mú wa dúró, yóò fẹsẹ̀ wa nílẹ̀. Ìyẹn máa ń tèkì mú fún náà ní káàlá tó sọ̀pọ̀tì yẹn. Bẹ́ẹ̀ náà ni tí yẹn bá fẹ́ ṣe ìrìn àjò, ìyẹn máa ń bẹ̀rẹ̀ ìrìn àjò náà ni kí yẹn tó débi tí ń lọ. Tá a bá wá tèkì mú, tá a gbéṣẹ̀ tí ó dàbẹ́ ní pé bọ́ìsì mi ń lọ òkè púpọ̀, òjò ń rọ̀ ní o. Mi ò wá mọ̀ bóyá yìí ń gbọ́ òjò ń bẹ̀ yẹn, bóyá ń gbọ́, I don't know, but mo kàn ń pariwo lórí òjò tí ń rọ̀ yẹn kẹ́lẹ̀ bá gbọ́ mi clearly. Admin, ṣóhùn mi clear? Ẹ dákun yẹn, admin bá mi wò ṣóhùn mi clear dáadáa, ṣé kò rí bákan? Tọ́, Allah wá sọ fún wa pé yansurullaha yansurukum. Tẹ́ bá ràn Allah lọ́wọ́, Allah kọ́ la fẹ́ ṣe lóore fáǹfààní ara wa ni, ṣùgbọ́n jihad nínú káràn ẹ̀sìn lọ́wọ́ ni jihad wà. Jihad ká wá máa jà, ká lọ bó lẹ́bọjà, ká lọ bó lówó ṣàjà, àsìkò ẹ̀ kọ́lá wà. Torí a sí ní ìlú tó mọ tí ń jẹ́ jihad lágbọ̀nrin ibẹ̀ wọn. Àwọn jihad tó kùtà wá fẹ́ ṣe, jihad ká wá ná sójú ọ̀nà ẹ̀sìn, ká ná ìsìnkì wa, ká ná owó wa, ká ná àlàáfíà wa, pé ṣé kìíní ṣé torí ẹ̀sìn náà ni mo fẹ́ ṣe. Allah sọ fún wa nínú Al-Qur'an, nínú àyà mi, ẹ sọ fún wa ń bẹ̀, ó ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbu, hatta tunfiqu mimma tuhibbu. Allah ní lan tanalul birra, ẹ tí lè máa jẹ́ni tó ṣe dáadáa. Bá a bá sọ pé à ń ṣiṣẹ́ ládá, à ń tọrẹ, à ń ṣe sàárà,
láǹtàná lùbẹ́rọ̀ jámù ni àìtí lè gbà ní dáadáa, àìtí lè gbà ní sàdákọ̀, àìtí lè gbà ní sàárà, àìtí lè gbà níṣẹ́ olóore fún ẹ, àìtí lè gbà kó tọrẹ, àìtí lè gbà kó wọ́n náà dá sọ́rọ̀ ẹ̀sìn kàtà tó fi kú mímọ̀ tó ní gbúún títí tìgbà tẹ́ẹ̀fì máa ná láti bí n tẹ́yìn náà fẹ́ràn. Sórí tó rọ̀ ẹ́ lọ́rùn tó ná yẹn, èyí tó rọ̀ ẹ́ lọ́rùn tó ná yẹn ó gbà ládàá rẹ̀ o, ṣùgbọ́n ohun tó pọ́n àlá lójújù eléyìí tó ń ṣe bàbàrà tó mú àlá lẹ́mìí yẹn ni pé tó mú àlá lẹ́mìí tí mo sọ ni pé tó gbà tí alágbà pé yes láǹtàná lòlùbẹ̀rọ hátà mímọ̀ hátà tó fi kù mímọ̀ tó dìbò ní pé kí ni o èyí tó wà supersonic ń bẹ̀ tá a gbà pé ìtọ̀ ọ̀rẹ́ ló ka yìí òun náà ni èyí tí wọ́n náà fẹ́ràn yẹn, nǹkan tó fẹ́ràn tó nífẹ̀ẹ́ yẹn tó dájú pé tó o bá fi lè mú bẹ́ẹ̀ wàá fìlì absence yẹ tó wá rọ́jú tó wá ná ń bẹ̀ aláàánítọ̀ nígbà náà ló tó ti kí ni o ló tó balada kó o ṣoore kó o tọrẹ. Àwọn ọrẹ tá a wá ń sọ yìí àwọn ọrẹ tíyẹn máa ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah ni, kí ń retí ẹ̀san lọ́dọ̀ ẹni tá a bá ṣe é fún nígbà ládùúgbò nǹkan tí mo ṣe fún ẹ o dẹ̀ fi nǹkan báyìí san fún mi. Gbogbo ẹni tí ń sọ bẹ́ẹ̀ ti baṣẹ́ olóore ẹ̀ jẹ́. Ẹlòmíà fẹ́ sèrè gún fún yàn á tún ní asàgàfúnla bọ́dà bí ẹ̀ṣẹ̀ kọ́lọ́ ń dárí jì mí o, ẹni báyìí njọ́ tẹ́bi ń pa mo fún ní nǹkan báyìí. Tí o dá asàgàfúnla yìí àkọ́kọ́ tó léwájú tó sọ̀kalẹ̀ kò wúlò, kò fẹ́ ṣe nǹkan tá àlá ní o máa ṣe, ó wá ti sìgá ìfáàrù ṣáájú náà ó wá ṣe nǹkan náà ara. So ká dákẹ́ ká ṣe sùúrù àbí ká má tẹ̀ má tọrẹ rárá, ó dá àjọrẹ tó ta tó wá fìrè dúgbẹ̀ yẹn lọ. Ohun tí mo wá ń sọ bẹ́ẹ̀ ni pé ọba tó dá wa sọ fún wa pé tá a bá pé kó tó lè jẹ́ oore kó tó lè jẹ́ dáadáa kó o tọrẹ ó dìgbà tó o bá mú níbi nǹkan tó já sí pé ìwọ gá ń fìlè èèyàn lè ṣoore tó bá ràyàn lọ́rùn pé agbára mi gbé mo ní 1,000 lọ́wọ́ àbí mo ní 1 million lápèjúwe, èèyàn kan wá ń bẹ onídà assistant àbí nǹkan ẹ̀sìn bùkátà ẹ̀sìn dé tí n bá yọ 100,000 nínú 1 million tí mo ní o kò lè affect mi ṣe mọ̀ pé yẹn wà bẹ́ẹ̀. Kí bùkátà ẹ̀sìn wá dé ká wá níbi 500,000 ìwọ sì ní 1 million, àbí bùkátà ẹ̀sìn wá dé bí 800,000 ìwọ sì gbogbo tí ń bẹ tágbára rẹ ká tó ní lágbára tí ń bẹ tí wọ́n gbà fi ń tó gbẹ̀mílé tó fi ń jẹ tó fi ń dé èèyàn 1 million náà ó wá yọ 800,000 ń bẹ torí tọrọ ẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé wàá fìlì ẹ̀ èèyàn fìlì ẹ̀ èyí tó fìlì yẹn tínú rẹ̀ dùn tó fẹ́ràn gan tó láìkì tó wá gbé tọrẹ aláàgbà lọ rẹ̀ dáadáa ni ọrẹ ni sàárà ni lójú àlá tó fi wá sọ fún wa pé tẹ̀sùrú wọ́hà tẹ́ ẹ bá lè ran àlá lọ ìyẹn ni pé tẹ́ ẹ kún ẹ̀sìn àlá lọ́wọ́ yanzurukum àlá náà yóò kún yín lọ́wọ́ wa yusabbit aqdamakum kò wá níjó parí síbẹ̀ o yóò wá mẹ́sẹ̀ yín dúró ẹ máa rí dáadáa ṣe ó máa rí dáadáa gbà ó wà máa lọ bẹ́ẹ̀ tí yóò bá lẹ́bọ̀ lẹ́rù ládàá rẹ̀ ò ní bàjẹ́. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ká wá tọrẹ sójú ọ̀nà ẹ̀sìn àwọn èèyàn ká wá ń bẹ àwọn ọ̀ràn ẹ̀sìn lọ́wọ́ nípa pé ṣé nǹkan yìí nǹkan ẹ̀sìn ṣé nǹkan yìí ká fi yé ẹ̀sìn Allah ká fi tọ́nà ẹ̀sìn kó fi rìn kó fi ṣáájú ká fi tọ́nà súnà kí súnà fi gbòde kan kó fi rìn kó fi ṣáájú kí mọ́lẹ̀ dé kójú ti òkùnkùn kóhùn náà paradà àwa ṣe tán àti nára àwa ṣe tán àti nẹ́mì
àwa ṣe tán àti nárísìkì àwọn èèyàn kan wá ń bẹ bẹ́ẹ̀ àwọn tó wá já sí pé àwọn wá nárísìkì wọn wọ́n ná dúkìá wọn wọ́n ná ọlá wọn wọ́n ná nǹkan aláàbò wọn wá ná sójú ọ̀nà ẹni tó lóun ń pèpè ẹ̀sìn òun ni ó mú mi lọ síbi ọ̀rọ̀ Saidi Shittu nínú àwọn nǹkan tí máa ń kó ẹ̀tàn báyàn láyé àwọn ṣe tọ́ọ̀nù ọ̀ríjínà wọ́n máa tàyàn bẹ́ẹ̀ náà ni ṣàyàtínù lè ìǹsì àwọn èṣù èèyàn àwọn náà máa tàyàn ẹgbogbo ọmọ Saidi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé bí Saidi bá àtàkì ẹnìkan lójú ọ̀nà tẹ́sìgán tako tẹ́sìgán ò gbé kalẹ̀ òun àtàkì èèyàn lójú ọ̀nà fìtínà tiẹ̀ lójú ọ̀nà tó já sí pé tó mọ̀ ò báyìí tí gbé mùsíbà wọnú ọ̀rọ̀ ẹ̀yin onímùsíbà tẹ́ rí bí tiẹ̀ náà tí ilé gbà pé ń sọ̀rọ̀ àwọn kan wá ń kún un lọ́wọ́ lórí àwọn aburú tí wọ́n ń ṣe àwọn kan yìí àwọn kan endorse ẹ̀ nípìlẹ̀ lọ́hùn nígbà taburú tí ìfojú wọn nínú àwọn tó endorse ẹ̀ lèmi náà wá èmi àti ẹ̀ sì jẹ́ lọ́rọ̀ dáadáa nígbà náà nípìlẹ̀ pẹ̀lú bó ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò pẹ́ rárá kò tí ì jìnnà ẹ̀kọ́ tá a kọ́ lójú ọ̀nà ẹ̀sìn yóò jẹ́ kó clear sí wa pé ọ̀nà tẹ́lẹ̀ yìí mú tó lẹ́yìn tọ̀ yóò ṣọ̀nà rí bí ẹ̀ bá tọ́ ọba ẹ̀kọ́ rẹ̀ dáadáa àwa tí wọ́n ń pariwo bọ̀ tipẹ́ kó tó wá dohun tó wá clear yẹn sí ohun tó clear sẹ́yìn lé kò wá sí nǹkan tó kó bá Saidi ṣètọ́nù ó tàn ó gba ẹ̀tàn jẹ́ ṣètọ́nù original ó sì gba ẹ̀tàn jẹ́ ṣètọ́nù artificial tí ń jẹ́ tàwọn èèyàn ọ̀nà dọ̀láàlì ọ̀nà tí ṣètọ́nù lè fi ṣèyànnù ó wá pọ̀ gan àdìsíkì ń bẹ́ẹ̀ ìyẹn lówó ò nítumọ̀ ìyẹn wà òkè ò nítumọ̀ bó bá nítumọ̀ sáà láàrin kèfèrí ò ní lówó mùmínì nìkan ni ó máa lówó ohun tó wá fi lè wá mú kèfèrí tí máa wá ń lówó tí Yẹhudi ń lówó Nasara ń lówó babaláwo ń lówó àwọn tí wọ́n bìlífù nínú Allah ṣe bẹ́ẹ̀ kan ní Elon Musk àwọn tí wọ́n bìlífù pé nǹkan kan ń jẹ tí ń jẹ́ Allah Elon Musk ò bìlífù pé nǹkan kan ń bẹ tí ń jẹ́ ọba tó dá gbogbo àgbáńlá ayé àwọn atheist tàbí kí wọ́n máa ń pè wọ́n ó wá ní owó buhaya kò sẹ́lẹ̀mí ẹ̀ láyé lónìí níbi owó tó ní mo ti gbọ́ láìpẹ́ yìí pé ó fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì sínú Mars àbí kí wọ́n máa ń pe planet yẹn nínú Mars náà ni hòtẹ́ẹ̀lì ni ẹni tí ó bá sun hòtẹ́ẹ̀lì mọ́jú lálẹ́ ọjọ́ kan owó tí ó fi máa tún máa ń lọ bí $100 million ni pé ẹ fẹ́ travel kúrò lórí àgbáńlá ayé bíbá yìí ẹ fẹ́ kúrò lórí àgbáńlá ayé planet táwa ń bẹ́ẹ̀ ẹ fẹ́ lọ sínú àgbáńlá ayé míì ẹ fẹ́ lọ sùn overnight bẹ́ẹ̀ ṣe ṣèrìn àjò bẹ́ẹ̀ ṣe débẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ alẹ́ ọjọ́ kan bíi $1 million lẹ́ẹ̀fi sùn wọ́n ní kọ́ lọ́wọ́ mo rí ní orí íńtánẹ́ẹ̀tì mo rí nínú àwọn magazine online yẹn mo kà ń bẹ̀ ibi tí mo wá lọ ń bẹ̀ ni pé bí owó bá nítumọ̀ irú àwọn kèfèrí dé level Elon Musk ní lówó èèyàn wá lówó àbáwọn olówó ń bẹ lára èèyàn àwọn aláìsèké ń bẹ lára èèyàn àbáwọn kan wá ń sọpọ́ọ̀tì nǹkan tí yẹn ṣe kò túmọ̀ sí pé nǹkan yẹn dáa Fìràwọ̀ náà lówó kọ́rú náà lówó àwọn tí wọ́n lówó nùjọ ànábì Musa tí wọ́n ti ya ọ̀tá ẹ̀sìn àwọn aburú tí Saidi Shittu wá ń dálẹ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe àwọn èèyàn kan wá ń lọ ọmọ súnà ìyìn tí máa ń bí nínú jù náà ń bẹ̀ náà ó ṣe kàn mí èyí ní bísínẹ́sì pẹ̀lú Saidi èmi ti sọ nǹkan tí ń sọ ń pa rẹ̀ ẹ jìnà sí wáàsí ẹ̀ ń ṣe wáàsí ìdáyà ojú ọ̀nà ṣètọ́nù ṣe rí nígbà tí Islam tó gba abẹ́rẹ́ tí wọ́n fún lábẹ́rẹ́ tán abẹ́rẹ́ fáírọ́ọ̀sì táwọn aládàáwò gbé wọnú ẹ̀sìn òun ló ń gbogbo àwọn kèfèrí èèyàn àwọn alákìdá burúkú náà fi ń dá sọ́rọ̀ ẹ̀sìn àpèjúwe tá a lè sọ pé Islam rí àpèjúwe tó dá sí pé tá a bá fún un tán
kí gbogbo àfá ẹ̀sìn ẹni tó lóun fẹ́ sọ òdodo òun fẹ́ tàn mọ́lẹ̀ ẹ̀sìn táwọn náà dúró déédéé kí wọ́n ṣàlàyé ẹ̀sìn ká máa rán nǹkan mi ẹ̀sìn lórí bó ti rí ló dà bó ti ṣe dà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ fi ń perú Saidi Shittu láàfá ẹ̀sìn àwọn kan dìde lánàá níjọ́ tí Saidi bẹ̀rẹ̀ àwọn kan dìde tí wọ́n fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ká kégbé ńgbà náà pé Saidi ń dìfẹ́ǹdì ẹlẹ́bọ òun bá àwọn afẹ́ ẹlẹ́bọ jà Saidi ń bá àwọn ẹlẹ́bọ ṣe àwọn ẹlẹ́bọ ọkùnrin ẹlẹ́bọ obìnrin ń bẹ ṣe béèyàn kan ni ìyá Ẹsábọ́ọ̀dù ìyá Ẹsábọ́ọ̀dù kò sọ fún ẹ pé mùsùlùmí lòun yín tó ń gbógun ti Islam ni ṣe bá ọdún iléyá tó kọjá ìyá Ẹsábọ́ọ̀dù mùsùlùmí ló mú bú Islam ló lọ yín mọ́ ìwà ńlá láṣẹ àwọn mùsùlùmí ó dẹ̀yìn mùsùlùmí yẹn ẹ̀dá ẹ̀yìn mùsùlùmí yẹn ẹ̀dá fún kankan ìsìn ńlá láṣẹ Islam ńlá láṣẹ àwọn mùsùlùmí ṣe bí Saidi náà ń bá wọn ẹlẹ́bọjà Saidi tún yin ìyẹn Ẹsábọ́ọ̀dù ni ìyẹn tó wá ń sọ fún ẹ pé tó o bá ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ wàhálà àti ẹnìyẹn ó dàrí méjì olóhùn mọ̀ ìgbà tó wá mọ̀ nǹkan tó lọ sọ́n pa rẹ̀ kò dákẹ́ bẹ́ẹ̀ ìyẹn tó ń bá ìyẹn Ẹsábọ́ọ̀dù polówó ọjà ṣáà bá aṣọ náà nu lásìkò nígbà náà lọ́hùn tí ọ̀rọ̀ Sunday Igboho ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ń pè láàfáà mi lọ́nà ọjọ́ ń ṣe súnnà lóyàn lódì ló gbógun tì torí pé wọ́n rọ́dà Sunday Igboho láwọn nǹkan tí ń sọ tí ń ṣe gbà náà kọ́wọ́ ìjọba tó wá bà yún kálẹ̀ tó balẹ̀ díẹ̀ àfáà súnnà ká máa ṣe báwọn kó dìfẹ́ǹdì ẹlẹ́bọ nìwọ náà kó dìfẹ́ǹdì ọ̀tá àlá nìwọ náà ẹ̀sìn súnnà nù ṣẹ̀ríà nù àkídà nù mi èmi ló wá dé nígbà náà lọ́hùn tó wá pariwo bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ dìde mo rántí náà àwọn tí ń kàkàkùkà tí fi ń dìfẹ́ǹdì Saidi tó bá ti fẹ́ ṣàbòsí tó fẹ́ sọ nǹkan tí ò lẹ́rìí àwọn àfáà náà máa ń sáré lọ ọ̀dọ̀ wọn ìjọ tẹ́yẹ bá fẹ́ sọ nǹkan tó lẹ́rìí tẹ́rí ẹ lọ síréètì ẹ lọ náà àdìsí dàrẹ́tì ni ẹ lọ mú bẹ́ẹ̀ ilẹ̀ fi bẹ́ẹ̀ tó bá wá dídọ́ tẹ́yẹ fẹ́ fi ṣakabùnà kó náà mùsíbà iná rọ wọlé àfáàlẹ́ wọn kóòtì abúlẹ̀tìfù wọn pẹ̀lú kan abúlẹ̀tìfù adédìdì pé àbí agbẹ́dìgbàdé àbí nínú jẹ́ abúlẹ̀tìfù lórúkọ bọ́dà ẹ̀ òun náà ń ṣe àwọn wáàsí òun náà rojọ́ online báyìí mo ti rí ti pẹ́lẹ́ kí n sọ bẹ́ẹ̀ o àbí abúlẹ̀tìfù adédìgbé àbí adébídé àbí arẹ́gẹ́ nìkan ṣáṣá nínú àwọn tí máa ń tẹ̀lé àwọn àbáwọn púpọ̀ yẹn ìwọ̀n dìfẹ́ǹdì Saidi ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí náà wá ṣe mí mo rọ́dà nígbà náà mo dìde sọ́dọ̀ náà gbà náà ó wá ṣe mí ní kàyéfì nígbà tọmọ tí wọ́n tún ọmọ kan tó náà yẹ̀kínì yẹn tóun náà wá tún wá lu ọ̀rọ̀ yìí tó tún wá fi ẹ̀ńdọ́ọ̀sì apá kan náà àwọn Sufi tó ní pé Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ kọ́ bá bí ẹ̀kọ́ ìpìlẹ̀ tí ò bá ìtì ìpè lára àwọn àfáà tí bá ń sáyé lọ́nù tíra fún táwọn àfáà bá sọ tó bá lọ́ kàn lójú ẹ̀ ti mọ lẹ́gùn mọ́ wọn tó bá ṣe mú à ń ka tíra à ń kó tíra kò túmọ̀ sí pé yàn ní máa ẹ̀sìn o ìyẹn lè máa kó tíra ó lè máa ka tíra kí tíra máa hó lórí ẹ̀ ní tíra àwọn àfáà ẹbí léèrè pé ibi tó kà yẹn kílẹ̀ rí ẹ yóò dọ̀ṣẹ́ ẹni tí ó máa wò abúlẹ̀tìfù ń bá náà wá ń kó ti àárọ̀ yìí àwọn pòfẹ́sọ̀ kan náà ń lọ ní náà ti lọ̀rọ̀ yìí náà rí tọ́jú ní dìfẹ́ǹdì apá kan náà wọn níbi díà pé Ibn Taymiyyah sọ ní Majmu' Fatawa rẹ̀ ní mujallad 28 209 tí ń sọ pé wa iza ijtama'a fi rajuli al-wahid khayrun wa sharrun wa fujurun wa ta'ah wa ma'siyah wa sunnah wa bid'ah ní pé nígbà tí ó bá parapọ̀ sára ẹnìkan ṣoṣo péré khayrun orí wa sharrun aburú wa fujuru àti kùwà kòkí wà tọ́hà àti ìwà ìfáyàlá yẹn tẹ̀lé àdá wà máa síyà àtẹ̀ṣẹ̀ wà súnà tó ń bẹ lára ẹ̀ wà bídíà náà tó ń bẹ lára ẹ̀ istahaqqa min al-mawalati wa sawabi bi qadari ma fihi min al-khair ó tọ́ ká bá a ṣe lóòdì wọn ohun tí máa ń bẹ lára rẹ̀ lóore واستحق من المعادات والعقاب بحسب ما فيه من الشر
ká sì bá a lò ká bínú sí ká jẹ́ yá ká lè máa dóòdì wọn kan tí bá ń bẹ lára yẹn nínú aburú. فاجتمعوا في الشخص الواحد موجبات الإكرام والإهانة lára ẹnìkan ṣoṣo ẹ̀tọ́ ká pọ́n ilé máa bẹ lára ẹ̀ ká sì yẹpẹrẹ ẹ̀ náà tún máa bẹ lára ẹ̀ náà at the same time. فاجتمعوا له من هذا وهذا كالليس الفقير تقطع يده لسرقته ويعطى من بيت المال ما يكفيه لحاجته. àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ òun náà ni bí ẹnìkan tó jalè ó lè tí wọ́n gé ọwọ́ ẹ̀ torí kó jalè ìgbà tó wá gé ọwọ́ ẹ̀ tán wọ́n tún wá pa á lọ́rẹ wọ́n tún wá bùn nínú owó mọ́ṣáláṣí ó lọ́ọ́ fi bí àbùkátà rẹ̀ ń tó torí ẹ̀ jalè yẹn wọ́n dá ṣẹ̀ríà yẹn fún wọ́n tún wá ta lọ́rẹ bẹ́ẹ̀ náà lára ẹnìkan ṣo á máa rí ìpayà ńlá á sì máa rí súnà á máa rí bídíà ní ara ẹ̀ náà. àwọn ọ̀tá náà gbà pé bídíà ń bẹ lára Saidi Shittu ni wọ́n fi wá fi ọ̀rọ̀ yìí fẹ́ fi dìfẹ́ǹdì Saidi jọ náà. àwọn náà gbà pé ó kó sáwọn okùn mu ṣírìkù wàláhì nígbà náà bá kódà gbogbo àwọn kútúbí àwọn Hakimu kútúbí àti gbogbo àwọn sẹ́ẹ̀tì tí wọ́n ń tẹ̀lé wọn náà kẹ́ẹ̀kiri bẹ́ẹ̀ wọ́n ń dìfẹ́ǹdì Saidi nígbà náà àwa sì ń ké àwa sì ń pariwo wọ́n ní ti wá pọ̀ wàhálà wa pọ̀ wàhálà wa tó pọ̀ ọjọ́ kìíní àná gbogbo iná ti ń fi ìlú ẹ̀ báyìí yín ti ń kó sí yín lára wòtòwòtò ẹ̀yin náà ti mọ kára yín kù sí ní ìsìn wọn bí yín dá máa ń kẹ́ ìdífẹ́ǹdì ẹ̀ mọ́ àárín gbogbo yín ti wá dàrú ojú gbogbo yín ti wá fọ́ dànù kálukú ti lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan tá a wá ń sọ lánàá yẹn ẹ̀ṣẹ̀ wá gbà lónìí òdodo ògbé méjì tó bá pẹ́ títí wà láàyè iṣẹ́ àkàn gbogbo ẹ̀yin tẹ́ wá dìfẹ́ǹdì Saidi lánàá nígbó yẹn lóòótọ́ kútúbí ní máa ń ṣe lálẹ́kọ̀ọ́ rẹ̀ ni lóòótọ́ Saidi ó wúlò fáwọn ó wúlò nú ẹ̀sìn Daw'ah ẹ̀ wúlò ìwọ sì nílé kéwú àwọn ọmọ kéwú wá ń bẹ̀ kí làwọn ọmọ kéwú wá lè kéwú fún tó bá yẹ pé àti tọ́ọ̀gì àti táùtù àti pòkì tí ò mọ nǹkan kan tí ò kéwú nílé máa ṣe Daw'ah kí làwọn lè kéwú fún kí làwọn kéwú fún Daw'ah nídìí ẹ̀ ẹ̀yin tẹ́ yálẹ̀ kéwú lẹ́wà dẹ́rù Saidi ń jẹ́ kí ní àná ní kọ̀ǹtró yìí òun ní kọ̀ǹtró gbogbo yín nígbà náà a ní ìdílò Saidi inú ẹ̀sìn ó wúlò fáwọn ẹ̀ ó wúlò fẹ́sìn ìwé tó bá kù sí nǹkan sọ ẹ̀ṣẹ̀ ń ṣe pé èpè yẹn wà nítumọ̀ Saidi ń ṣẹ́yẹ pé débi pé ó tún lọ ẹ̀mplọ́yì ọmọ tí wọ́n ń pè ní ọmọ tí máa ń ranjú sọ̀rọ̀ tí máa ń pẹ́ gbogbo kékeré yẹn kí ló kọ́ ọmọ yẹn náà àwọn admin ò sí online ẹ máa rán mi ló ti rúkọ àwọn ọmọ yáyá kílọ́mọ yẹn jẹ́ yáyá Gàmbàrí ó employ ọmọ yẹn náà èyí náà máa wọn bá àwọn èèyàn ṣépè fún gbogbo àwọn èèyàn kan tí Saidi ṣe yẹn lásán làánà nínú ẹ̀sìn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ ni kì í ṣe ṣíríkù kì í ṣe kúfúrù ẹ̀ṣẹ̀ á padà máa di kúfúrù ba'dal istilal Saidi ṣe ìsìláàlù Zambi ó ṣe ẹ̀tọ́ ó sọ ẹ̀ṣẹ̀ dẹ̀tọ́ ó ẹ̀mplọ́yì èèyàn kó máa bóun báwọn èèyàn ẹ̀yin sì ń pariwo kò dárí ẹ̀ máa ṣe pé èpè kalẹ̀ ìgbà tó dáa ní méjì tó sọ fún yín kó lẹ́ẹ̀dì kó wò ṣe pé ó padà bá yín gbé wọnú ẹ̀sìn ó ní ó lẹ́ẹ̀dì kí yẹn ṣe pé ànábì náà ṣe pé fáwọn sàábé kan ó kó wá fún yín ó lá ànábì náà gbé àwọn sàábé ẹ̀ kan ṣe pé ó ní kọ́ lọ́ọ́ pé wá olóhùn jẹun lọ́wọ́ oní àdábìnrin kò sì ní yó ó wá bẹ̀rẹ̀ sí ní káwọn àdísì yẹn táwọn onímọ̀ sí bá táwọn ń ṣe fáàmù sálàfù àwọn tí wọ́n ń ṣe fáàmù kálàfù wọ́n ní sáàmù sálàfù àwọn máa ń fìdí òun láwọn àdísì àgbákò àwọn àdísì tó já àdísì dáadáa wọ́n ń fún nítumọ̀ míì lé lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá ń pariwo èpè ó dá àbá Saidi èpè yín nìkan náà ni èpè nìkan ní ń jẹ́ Saidi àwọn èpè tí ń jẹ́ Saidi gan kọjá lóhun gan gbáwọn èèyàn ṣẹ́ ó wá mú wá fún yín pé ìbẹ́nú ẹ̀sìn ká ṣe pé ya subhanallah ìbẹ́nú ẹ̀sìn ká ṣe pé ó padà wá sọ èpè ní ṣẹ̀rí àmọ́ yín lọ́wọ́ ara kálukú yín wá balẹ̀ ẹ wá dákẹ́
gbogbo yín wá dákẹ́ ara yín wá balẹ̀ bí aṣọ tí wọ́n fẹ̀ gẹ́sí tójò wá pa kálukú yín wá ń wò kàtádò ní ẹ̀yin tẹ́lẹ̀ ń gbógun ti Saidi gan kò sẹ́nìkan tó sọ hukumu Saidi nínú yín ẹ̀yin tẹ́lẹ̀ ń rọ́dà Saidi ẹ̀fẹ́ máa fìtínà Saidi ṣé bí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ kó lọ́dọ̀ ẹ̀ náà ń sọ pé Saidi o ń ba ẹ̀sìn jẹ́ àwọn tẹ́lẹ̀ gbógun ti pọ̀ láti pilẹ̀ ẹ̀yin tó dún yín ti là ti pẹ́ àtẹ̀yin tó dún yín ṣẹ̀ṣẹ̀ là láì níjẹ̀ ìta tí ò tí ì pẹ́ àtẹ̀yin tó dún yín là lọ́wọ́lọ́wọ́ gbogbo yín náà lẹ́ ń testify pé Saidi ń ba ẹ̀sìn jẹ́ ẹni tí ń bá ń ba ẹ̀sìn jẹ́ tó já sí pé ìdájọ́ Saidi lọ́dọ̀ yín hukumu ẹ̀ lọ́dọ̀ yín ń ba ẹ̀sìn jẹ́ ni ẹni tí ń bá ń ba ẹ̀sìn Allah jẹ́ kí ni ìdájọ́ ẹ̀nu ṣẹ̀ríà mo wá wo gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́yìn rọ́dà Saidi nípa aláburú ni aláìdáni aládánwò ni alágbàpò ni aburú ni ẹlòmíín ló ní ìdírókíà nínú yín Saidi ní ìdírókíà kò gbádùn kí ni ìdájọ́ orí èèyàn bẹ́ẹ̀ nínú ẹ̀sìn kò sẹ́nìkan tó sọnù yín láyé ibi táwọn àkídà burúkú tẹ́yìn náà ń lò tẹ́ fi ń ṣe súnà náà wà náà irú yín ni Sheikh Sọ́líù Fawzān ń sọ ìjọba ní la tukaffiru hadan walau fa'ala ma fa'ala walau zabba Allaha walau jahada wujuda Allah yakfi bi ismil Islam lẹ́gbàá ti sọ́ọ́rí kí gbogbo tó ń kíyàn lè ṣe lókun ìgbà tí yẹn ò báyẹ̀ tí sọ pé wọn ò ṣe ìsìláàmù mọ́ mùsùlùmí náà ni ó máa jẹ́ lẹ́gbàá sí pé Saidi ní muflisuru wẹ́ẹ́bídọ̀ lọ́dọ̀ ẹlẹ́gbàá yẹn náà gan sẹ̀fù gan náà gan kò jẹ́ kankan níjọ́ tí mo wá fún nítumọ̀ muflisuru wẹ́ẹ́bídọ̀ lẹ́gbàá wọn kó ti àdíìsì ń pé sọ́lú khalifa hun wàyí ní àsọ́bù fálà hun wàyí ní akátà òwú wàyí ní àsọ́bù fálà kún wálà hun wàyí ní akátà òwú fálà kún wà léyìn àdíìsì tó já sí gbọ́rọ̀ ọ̀run ní sọ tí mọ́mú bá ṣe mistéèkì lẹ́gbàá sí ìfihàn dọ́ọ̀sì pé ẹni máa bó níbi ní àṣẹ ẹ wá wọlé gbà náà ní ìsìn náà ẹwọ ọmọ tó máa ń pè ní lẹ́gbàá tí ń bẹ lẹ́bẹ̀ẹ́kúta yẹn èmi ò mọ àwọn tí wọ́n ń differentiate láàrin Saidi Shittu àti lẹ́gbàá ana la hadiri farqo bainahuma mi ma yàtọ̀ láàrin àwọn méjèèjì lẹ́gbàá àwọn diaspora ni bàbá olómi ọlọ́mú omi àbọ́lọ́mú omi àbálágbára omi àbíkílẹ̀ máa ń pè tí ń pèpè síbi dọ̀láàrù tí fi ṣíríkù ń pẹ́ máa wẹ̀ṣẹ̀ tajà kẹ́ẹ̀ṣẹ́ àgbègbè tó burú ń bẹ̀ èyí sì ń pè lẹ́gbàá lọ́mọ pé nínú àwọn ọmọ òun tó dúró dáadáa àwọn ọmọ rẹ̀ tó dúró dáadáa bí àfáà lẹ́gbàá lẹ́nu bàbá wọn aláwo olómi olóòṣà àfọ́ ẹlóògùn ń pè lẹ́gbàá láwọn àfáyẹ̀sìn áwùkọ́ kéyìfà ààbà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ akéwú àbá àti ń bá àwọn sàábé kiri tí ń kọ̀ndẹ́mù Buhari kiri tí ń kọ̀ndẹ́mù àdìsí kiri tí jẹ́ sí pé ìlú bá fẹ́ràn àdìsí máa mú àwọn fílọ́sọ́fà àwọn onírà yìí gbogbo wọn ni wọ́n yin lẹ́gbàá àfáà lẹ́gbàá lọ́dọ̀ wọn àwa sì máa bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa pọ̀ alórúkọ míì tẹ̀kìrìyà yàràtíyà nǹkan kan bẹ́ẹ̀ táwọn akẹ́wọ̀n tẹ́ mọ́túmọ́ rẹ̀ gan àwa ń kó ti kìtàbù wà súnà fún yín ẹ̀yin sì ń kó ti nǹkan tí ò ní túmọ̀ gbogbo yín tẹ́ wá ń yin Saidi lọ́jọ́ sí gbogbo yín náà ní ìsìn lẹ́wà ń gbọ́rọ̀ Saidi lẹ́wà ń pòṣe lẹ́wà ń mìírí ẹ wá wo Saidi ní ìsìn báyìí ó wá dẹni tí ẹnu yín gan ò ká mọ́ ó di wèrè mọ́ yín lọ́wọ́ kálukú nínú yín bẹ́nu àwọn àfáà nínú yín tí máa ń sọ̀rọ̀ Saidi pé àwọn tó ń ṣe òbẹ́sì mu ẹni báyìí oníbídíà ni ẹni báyìí ẹlẹ́bọ ni ẹni báyìí kankan Saidi lọ bá wọn ṣe ṣáwọn ẹni ìyẹn ti tú bá ní ṣé wọn ṣàbúrú wọn mẹ́ni nǹkan kan kó tó lọ máa bá wọn ní kó tó lọ máa yìn wọn ní ẹ sì lè sọ gbangba ẹ tó bẹ́ẹ̀ Saidi wá tó wá ń béèrè lọ́wọ́ Kutubi ń gbé Kutubi kí ni ìdájọ́ òun nínú ṣẹ̀ríà tó ń bá ìfà yìí Kutubi ò rí Saidi fún ní sí dọ́là gba ẹni bá ń sinmi báyìí tí bá ń sinmi báyìí nínú ẹ̀sìn nínú ṣẹ̀ríà o àsinwin ni kódà Kutubi ò rí nǹkan kan pé Saidi Shittu ìsìn ńlá láṣẹ Kutubi lọ bẹ́ẹ̀ wọn lè sọ àwa wá sọ fún yín pé ẹni tí ń bá ń gbógun tẹ̀sìn ọ̀tá àlá ẹ wá gbogbo àwọn tí wọ́n wá dáwọn ẹlẹ́bọ oníjàlábí bá àti ẹ̀mẹ́ni kankan ẹ mú ọkùnrin oníláwà líláwà kí lórúkọ àfáà tí máa ń gbé láwà líláńlá sórí tó lọ wó láwà lílá ńlẹ̀ lárúbáwá ní Madina táwọn alábáwá wa ń ṣe mọ̀ tí wọ́n wá ń ya fọ́tò rẹ̀ tó ní wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n ń wò pé mùsíbà orílẹ̀ ìwọ̀n àwọn ìrú ẹ̀rí torí láwà líyàn ò sí nínú ẹ̀sìn kẹ́ wá pẹ̀lú láwà lé ẹ̀sìn
bídíà ni. Láwàlí ànábì ọwọ́ mẹ́rin báyìí náà ni wọ́n á jù sọ́wọ́ ẹ̀yìn. Láwàlí ti yín ẹ̀yin máa róòlù ẹ̀ kódà tó bá gé aṣọ yín ó lè tó yàn mẹ́ta rán. Ẹ sì ní láwàlí ẹ̀sìn ni kódà ẹni tó bá láwàlí yẹn gẹ́gẹ́ ó wá bàbà dédé pé téèyàn bá jẹ́ lára yín tí ò báyìí tí ìwé kò lè kírun kò lè lídìí irun kò lè máa sọ̀rọ̀ wádà àwọn àfáà yín tí ò báyìí tí ìwé sórí èèyàn ò bá ṣẹ̀ríà ìsìlámù. Gbogbo yín wá dàbí òṣèré tíátà lámúnigun àbíkílẹ̀ gbọmọ tí àbá tí máa ń wọ́n láwàlí ńlá yẹn kí lórúkọ àbá yẹn náà olóògùn yẹn tó lọ ṣe wá sí oògùn fún wọn nífẹ̀ẹ́ tó ní Ifá ọba wa Adéyẹyè Ifá ló mú yín fún wa lè ló fi tùbàlẹ̀ ló fi túṣẹ́ nígbé láyé ànẹ́bì náà nígbà tí wọ́n lé ànẹ́bì wọ́n tẹ̀fá Ifá ni wọ́n fi wá ànẹ́bì pé ń bẹ́nu kòtò ìtàn tí ò ṣẹlẹ̀. Ẹ dákun ẹ morúkọ àfáà yẹn ni làbíbù lágbàjì wá sí tó lọ ṣe nílé Ifẹ̀ ní bẹ́ẹ̀ tọ́ba fẹ́ pé ọba fẹ́ pé wọ́n wá sí tàwídì ló fẹ́ gbọ́ ní àbákídà àkídà ló fẹ́ gbọ́ ní àbí àkámù ẹlẹ́bọ ẹmọ yìí òòṣà ó yẹ ẹbọ tí ọ̀nà ìrìṣà tí ń yè lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àfáà tí Saidi wá ń pè láàfáà òun làbíbù àgbàjì òun rèé o kéèyàn wá mú làbíbù àgbàjì láàfáà kó máa dìfẹ́ǹdì ẹ̀ lásán ṣé kò tí ì mú kún mu ṣíríkù nínú Islam kò tí ì mú kún mu ẹlẹ́bọ nínú Islam ká má wàá sọ àwọn oníbídí aláńlá tó kù tí Saidi ń pè láàfáà tí ń dìfẹ́ǹdì láwọn tí ń pè rẹ̀ mọ́ àti ìyá yìí náà tí ìyá yìí tó fẹ́ gbẹ̀mí ìyá náà gbé òní ìyá Ìbàdàn ìyá yìí Tìjàníyà Sẹ̀nìgà níyà àwọn onítàbárù kí obìnrin tí ń kúnlẹ̀ kiri tí ń lọ tọrọ àbáríkà káàkiri tó máa ń tọrọ àdáńtìtì ẹ̀ òun náà ní zàásù tún bẹnu ṣẹ̀ríà zàásù ń bẹ náà lọ Kùránì ní zàásù tí ò ní túmọ̀ èyí wá kí wá ní zàásù tí ń bẹnu ẹ̀sìn o tó bá ní ìzàásù ní sílẹ̀tì zàásù ní jẹ́báwọn ẹgbẹ́ ó tún ka orin kan èmùsíbà wà gan irú ìyá yẹn náà tó jẹ́ nítọ̀ ikọ̀ tó jẹ́ táyẹ̀sì tí ń gbógun ti Sunnah kíyàn tó máa dìfẹ́ǹdì irú yẹn náà kí ni hukumu ẹnu ṣẹ̀ríà Islam ẹ̀sìn máa ń kó ti kọ́ yídà mẹ́lẹ́mù yóò káfíìrù lè káàfíìrù fáwọn àkáàfíìrù gbogbo àwọn tí gbogbo àlùkò yín tẹ́lẹ̀ kí ẹ̀ lò ṣùgbọ́n àwọn táwọn bá yín fà á àwa wọ́ọ̀tì lọ́dọ̀ yín dúró àwọn alágbàkọ yìí lọ gbogbo yín èyí tí mo mọ̀ tí máa ń rí yín ló máa ń sẹ́ndì àwọn nǹkan yín sí mi ní tẹ́tẹ́ bá ti kọjá yìí ni o ní tẹ́tẹ́ bá ti ta sáwà àwọ̀ ní pọ́blẹ́mù pẹ̀lú yín yẹ̀kínì àìlèyẹ̀kínù Ibn Asari Ibadu Rahman àbí kí ni ẹ̀mí tí máa ń dífìlà bí kúrú sóhun gbogbo orú yín báyìí níjọ́ tẹ́ bá ti sẹ́ndì kí tẹ́tà tí ń láàlàṣe tẹ́ tí ń ṣe rùdúdù fún Saidi kí ni hukumu Saidi lọ́dọ̀ yìí Saidi gan fún ara ẹ bèèrè hukumu ẹ̀ lọ́dọ̀ yín ẹ̀rí fún subhanallah Saidi fún ara ẹ bèèrè hukumu ara rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀rí fún ó bèèrè hukumu àfẹ́rẹ́ ha ọkùnrin lọ́wọ́ Kutubi orí fún kò rí sọ ẹ̀sìn náà nú subhanallah ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí kò rí bẹ́ẹ̀ Ibn Taymiyyah ti yọ mídíà kú lára ẹnìkan ṣoṣo péré pé kò pọ́síbù kí mídíà wà lára èèyàn kí súnà wà lára ẹ̀ kò pọ́síbù ó yọ kú ó tún wá dé lẹ́sẹ̀ láti bí kí ni o òun làfáà yìí náà tó ṣe ijma'ul ulama ala al-ajri wa ta'dhir eléyìí tí mo kó tì níjọ́ gíní àná làfáà yìí náà fi ń sọ pé rahimallahu shaykh al-islam inna kalamahu hadha istadalla bihi ba'du ahli al-fitani ala wujubi al-muwazanati bayna al-hasanati wa sayyi'ati wa hadha amrun lam yakulu salaf salih ó ní kálàbà wa kẹ́ṣẹ́ kí Islam Ibn Taymiyyah ó lọ́rọ̀ tó sọ yìí nípa lára ẹnìkan a máa rí kúfúrú a máa rí ṣíríkú a máa rí fùjúrù a máa rí fùsúk a máa rí fùjúrù a máa rí tọ́à a máa rí máṣíyà a máa rí súnnà a máa rí bídíà kò fi kúfúrú àti ṣíríkú sí o
onọ̀rọ̀ yìí kẹ́límọ̀ yìí àwọn onífìtínà tí ń lò ó tí wọ́n ń pa wọn náà sí abúlé muwazanat àwọn ẹ má kọ̀ǹdẹ́mù ní bídíà tó tálè dáadáa náà ń bẹ lára rẹ̀ àwọn alákìdá burúkú ni. ó ní ṣẹwàá lọ́rọ̀ yìí wàláhì àwọn àfáà sálàfù sọ ọ́ ẹni pé kí ni àwọn sàábì ànábì ò sọ lam yakulubu sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn sàábì ní débẹ̀ àwọn àfáà àwọn náà wá tọ́jú ọ̀nà mọ́ná àdì sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn náà ò sọ bẹ́ẹ̀ ó ní wà mí níhùn ó ní nínú àwọn àfáà tó tọ́jú ọ̀nà sálàfù sọ́ọ̀lẹ̀ gan Sheikhul Islam Ibn Taymiyyah Sheikhul Islam fún ara ẹ̀gán náà ò sọ bẹ́ẹ̀ fi rududihi ala halil bid'ah tá a bá gbogbo àwọn reputations tó ti ṣe lórí àwọn oníbídíà kò sọ bẹ́ẹ̀ mọ́ waqad sarraha bidhalika fi mawdi'in akhar min al-fatawa ó ti padà wá lọ tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe níbi tọ́píìkì míì nínú Majmu' fatawa rẹ̀ ní 209 yẹn náà ní 229 mujallad 28 yẹn náà ní 229 Ibn Taymiyyah àti wá tún ọ̀rọ̀ ẹ̀ ṣe ó ti yọ kú mbẹ́ ó ní wa man kana fihi imanun wa fihi fujurun utiya min al-mawalati bi hasabi imani wa min al-bughdi bi hasabi fujurihi fala yakhruju min al-imani bi kulliyya bi mujarrad ad-dunub kama yaqulu al-khawarij wal mu'tazila tó bá tán case bá close bá ń gbọ́ case close bídíà bá ẹni tí mẹ́rin bá ń bẹ lára rẹ̀ a máa bá a lò ẹ̀rí ẹni tí mẹ́rin bá ń bẹ lára ẹ̀ àti pòkí ó ti yọ bídíà yẹn kú nínú fátíwá àkọ́kọ́ òun ní ṣe ìsọ́lẹ̀ òsèmí ni wọ́n fi ń sọ nínú tíra sísílátù ṣẹ́rí ìrọ̀sáyé nígbà tí mo ń ká lánàá fáwọn ará afọ́ tá a sọ pé ká máa lè wá àṣìta òyìnbí ń pọ̀ kẹfù bídíà àtẹ́bọ̀ kalẹ̀ tí wọ́n fi mí ṣe kútúbà lọ́jọ́ Jímọ̀ pé ẹ̀yin tẹ́jẹ́ mọ́ stúdẹ́ǹtì tẹ́jẹ́ máa ká jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ bíi tèmi náà ń bẹ̀ tá a bá ń kọ̀rọ̀ àwọn àfà á máa wọ́rọ̀ àwọn àfà káàkiri náà ní ẹ̀ka ètò sọ lójú kan torí pé kí ni o yòókọ́ yìí kàlámù yòókọ́ yìí báàdọ̀ ọ̀rọ̀ àfà apá kan ọ̀rọ̀ àfà èyí máa ń tún apá kan ọ̀rọ̀ míì wọ́n ṣe àfà ni ó sọ fún yín pé ìjìmáhùn sọ̀há ìjìmáhùn ulama tí ò bá ti wá pápọ̀ kìtàbà wà súnnà ní ìlòkò iṣẹ́ rí òun náà ló padà pé wọ́n sọ fún wa pé ìjùmọ̀mù sàhábà àlọ́kọ̀tìn òun lè rí mẹ́sìn kó wọ́n wá ṣe yín lé mọ̀ táwọn àǹfààní ní bákàrà tó wá ń sọ fún yín pé ẹni bá tó wá tako ìjùmọ̀mù lè là máa ẹ̀rí aláṣìṣe nípa so ọ̀rọ̀ àwọn máa ń túra àwọn máa ń dira wọn ni èyí tó bá ti lẹ́rìí làwọn máa ń mú ìmọ̀ foundation ìpìlẹ̀ nìyẹn máa ń kọ́kọ́ kọ́ náà primary nìyẹn máa ń kọ́ kó tó kọ́ secondary èèyàn kí lọ́ọ́ ra tí náà lásán kó máa bẹ̀rẹ̀ sí ní máa kà á fún ara ẹ̀ kó dà bá lẹ́ẹ̀tí rí kí ó yanjú gbogbo yín lójú yín gbé òde sí bí jìn lẹ́yìn orí íńtánẹ́ẹ̀tì ni mò ń sọ àwọn afọ orí ilẹ̀ o àwọn oníwọ̀n àwọn láti mọ̀ rí nǹkan ṣe nínú ẹ̀sìn tí wọ́n ń dìfẹ́ǹdì rọ Ibn Taymiyyah àti yọ̀yàn kó ń bẹ̀ ó ní kí ni o a máa bá ẹlẹ́ṣẹ̀ nì ṣe pẹ̀lú kí ni o pẹ̀lú òǹdíwọ̀n ìmánì rẹ̀ a sì máa bínú sí pẹ̀lú òǹdíwọ̀n ìwà pòkí rẹ̀ ẹ̀rí àní yọkú òun ìsìláàmù pẹ̀lú pé ní o pẹ̀lú pé wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ báwọn Khawarij àti Mu'tazila ṣe máa ń ṣe tó bá ti ṣe jìnnà kèfèrí ni ẹ́ tó bá ti mutí kèfèrí ni ẹ́ lọ́dọ̀ àwọn Mu'tazila ìsìláàmù ló dà bó ṣe dà lónìí àlùmọ̀ lórí bó ṣe rí lónìí láwùjọ lásìkò tiwa lágbègbè wa lẹ́ẹ̀fín pẹ̀lú àwọn Saidi fẹ́ẹ̀sìn lẹ́ẹ̀fín dìfẹ́ǹdì irú àwọn yìí káwárẹ́ nìkan kó wá máa kó Saidi bí ṣéèkì báwo ṣéèkù lè fìtínà níyàn wò ṣéèkì báwo ẹmọ tí ń jẹ́ ṣéèkì ni ẹmọ lẹ́kùn tí yẹn máa dẹ́kun tó di ṣéèkù àbòsí ni irọ́ ni ẹ̀tàn ni bàbá ńlá rọ́ ni. àwọn kan Saidi wá ń dá kalẹ̀ àwọn èèyàn wá gbà pé tọ ẹ̀yin ní súnà ẹ̀yin irú àwọn ọ̀kọ́lọmọ ní ìsìn ọ̀kọ́lọmọ náà wọn ò bẹ́yìn ní súnà jà Saidi lòun ní bá ní problem tí Saidi bá ti wá lọ ta sáwọn títí sàkání títí ẹ̀ ní ìta sí tí ò bá tẹ̀sí mu òun náà wá bìlífù pé àfáà súnà tóun náà lè máa gbá nípò kóun náà lọ wà àwọn tí wọ́n gan ló fẹ́ lọ máa gbá nípò ṣe àfáà súnà àwọn àfáà tí Saidi ń bú ìdájọ́ wọn náà ní ń bẹ lára tèyí tọ̀hún náà tó wọn náà ń dárúkọ súnà wọn ní ń bẹ lára tèyí náà oníbídíà nìyí náà
pẹ̀lú bí mo ṣe gbà pé bídíà kan bẹ mọ̀fásíkọ̀ mọ̀káfírà ní yóò kó sí torí yẹn gán tó ń tapọ̀ àwọn àfẹ́ẹ̀sì ètò lálàṣẹ àwọn àfẹ́ẹ̀sì ń sìn bàbàrà àwọn oníbídíà gbogbo àwọn oníbídíà lálálálálá ní o èyí tó wá ń ṣe aláhàbà ètò àwọn ìsìbíyà ní ètò bá wọn àwọn ìsìbí ṣe dáwà fún wọn tún ṣàdúrà fún pípẹ́ wọn ò ní parẹ́ káwọn àbá àtúnà nìyún àwọn àbá àtúnà tí wọ́n kúnlẹ̀ kí tí wọ́n ń tẹ̀ kí táwọn gan tẹ̀ kí yẹn gbà ní àwọn èèyàn ṣàfẹ́ẹ̀sì Saidi Shittu ní fa gbogbo wàhálà tẹ́yìn lọ́nà láì tí ń káàkiri yẹn o gbogbo ọgbọ́n ká máa gbé life path yẹn life secret yẹn jáde ká máa gbé personality yẹn jáde ẹnìkan oníke súnà ẹnìkan wọ́ọ̀kì ẹnìkan òṣèké dákun kí láàfin yóò ṣe ṣùgbọ́n methodology tí Saidi gbé kalẹ̀ làwọn yẹn náà wá ń lò padà fún ni wọ́n fi Saidi ò ní nǹkan tó fẹ́ fi bá yín jà níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò sí tó lè fi defend ẹ̀rẹ̀ ẹ̀sìn akọ̀lọ́ wá personality ìgbésí ayé yín kan ni tó bá ti tẹ̀ lọ́wọ́ èyí tí ń gbé bọ̀ ní ṣáàfà ẹ̀sìn nìyẹn ṣé súnà nu tẹ bá wá jòkó pé ẹ ní sọ pé Saidi alágbàkọ ni gbogbo yín náà ẹ mú kó mọ Saidi àti gbọ́pọ̀ ẹ̀ ń gbógun tí o ẹ̀ ń defend ẹ̀ àárí o kí ni ìdájọ́ ẹ̀ nínú ṣẹ̀ríà gbogbo àwọn ẹ̀ka àfáà yẹn náà ẹ sọ pé tọ̀ ẹ sọ àwọn nǹkan tí Saidi kó sí ẹsọ àwọn ẹ̀rí táwọn nǹkan yẹn fọ́ọ̀lù sí nínú ẹ̀sìn tẹ́ wá sọ hukumu lórí ẹ̀kànkan bẹ̀. ṣé wá mọ̀ọ́mọ̀ ṣe ni láàrin fún ní òṣùrù àbí ń ṣe pẹ̀lú bẹ̀rù ọmọ ọlọ́mọ ṣètọ́nù ń wọ́rí ẹ̀ tí ò dáa ẹ wo ẹ̀sìn ló dà bó ṣe dà ànábì ti sọ̀rọ̀ ọdún wọn kalẹ̀ kì í wọ́n ń ṣe social media nìkan wọ́n ń bẹ lórí ilẹ̀ náà o. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń sọ fáwọn ọjọ́ rẹ̀ ó ní antum ala bayyinatin min rabbikum ẹ̀yin lẹ́ ń bẹ lórí òdodo lẹ́ ń bẹ lórí ìmọ̀nà látọ̀dọ̀ ọba yín ta'muruna bil ma'ruf ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ kan máa ṣe dáadáa àfọ oníwà àṣìtẹ́ dúdú dédé wa tanhauna 'anil munkari ẹ̀ wá ń kọ̀ fáwọn èèyàn kó mi tí ò dáa wa tujahiduna fi sabilillah ẹ̀ wá ń ná sójú ọ̀nà Allah gbogbo yẹn tẹ́ ń ná sójú ọ̀nà Saidi tẹ́ rò pé ń ṣiṣẹ́ ládàá wallahi al-azim ẹ ṣiṣẹ́ ládàá o tẹ́ ẹ bá mọ̀ pé ohun tí ń ṣe kù díẹ̀ káàtó tẹ́ wá tún sọ̀pọ̀ọ̀tì ẹ̀ ẹni aburú lẹ́yìn náà èèyàn kan ò ní máa sọ̀pọ̀ọ̀tì Saidi pẹ̀lú ohun tó dà lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn àti pé já sí pé èèyàn dákúdàkú bíi tiẹ̀ náà a responsible somebody ò ní ráwọn nǹkan ní Saidi ṣe yẹn kí inú ẹ má bàjẹ́ tó sì ń bá yé tí bá já sí pé ní tí nǹkan kan ò yé nínú ẹ̀sìn tó wọn ò mọ nǹkan kan tiẹ̀ ẹ wo àwọn tí Saidi ń pè ẹ wo àwọn sọ́bì ọ̀ṣọ́ mẹ́mbà ẹ lọ wò wọ́n ẹ wo àwọn obìnrin wọn ẹ wo àwọn obìnrin sọ́bì ọ̀ṣọ́ rẹ wò wọ́n àwọn tàbáròjì àwọn àìníláì ní ti dúró àwọn tí wọ́n ń jó lójú kámẹ́rà àwọn tí wọ́n ń jó lójú kámẹ́rà ẹ wo wọ́n alájì wọn ti ń bẹ́ńbẹ́ èyí tí ń lo ṣéènì èyí tí ń lo yẹ́rìngì láwọn alájì ẹ lọ wò wọ́n àwọn aṣa àwọn tí ẹ bá gbọ́ voice ẹnu wọn gan ẹ ò bá yẹ pé àhá kódà kíyàn tiẹ̀ ti dìdàkudà rí tẹ́lẹ̀ gan kó o dóní súnà oṣoògùn mọ́ òun ṣe ìbádà ọ̀pọ̀lọpọ̀ yín wá náà dóní súnà ẹ̀ṣoògùn mọ́ ẹlòmí oṣoògùn mọ́ lóòótọ́ tọ́lẹ́pẹ́lẹ́pẹ́ ò dá ṣùgbọ́n kì í kírun kí wá níyàtọ̀ ẹlòmí oṣoògùn mọ́ ń tẹ́pẹ́ lóògùn ọ̀dá mọ́ yìí sì ń kírun ṣùgbọ́n ń kọ́ òun àtàwọn ní tọ̀húntọ̀hún wọn jọ ń bẹ kí níyàtọ̀ nígbà tẹ ẹ bá mú Saidi ní múrísídù yóò ṣe nínú ẹnìyẹn ẹ wá sáàárín wá wò láwọn tí ń ṣe súnnà ó lè rí wèrè ṣe ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn máa kẹ́nu bọ̀ ẹni tó wá ń bí tó ń ṣe yóò bẹ́sìn mu tó bá lò ní gbà fún ara wa làwọn àmọ́rí àbá rẹ̀ pé wá ń bí àti bá ẹ sọ̀rọ̀ àti advice ẹ wò gbà àwọn ará excuse ẹ lórí level rẹ̀ ni a sì máa bá ẹ ṣe bẹ̀hásábì nǹkan tí ń bá ń bẹ ara rẹ̀ níwá ẹ̀ṣẹ̀ tó bá ìdí ìlú níbi rí àwọn. Ànábì wa Muhammad ní watujahiduna fi sabilillah ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹni kan máa jìnà sí tí ò dá ẹ̀ ń kọ̀ fún níbi aburú ẹ̀ tún wá ń ná sójú ọ̀nà Allah ojú ọ̀nà Allah kátàn súnà Ànábì ká àwọn àfẹ́ ẹlẹ́bọ bàbá ńlá arọ́ ni ẹni tí ń gbẹ́bọ tí ń ṣògùn nìkan lẹ́mọ̀ lẹ́lẹ́bọ àwọn ìdájọ́ ẹbọ ń bẹ tó já sí pé ìdájọ́ tí babaláwo máa gbà lẹ́nu tọ̀hún náà máa gbà kódà kó máa kírun bá fi lè ṣe ó ṣe àbúsọ lọ́rọ̀ àbúwù níwà oró lọ́kàn aláàlú wa mọ́tọ́ kan ètò bá ṣe tó bá wọn làwọ́ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abubakar
Abdullah bi Umar ibn al-Khattab ní Sahih al-Bukhari summa taz'aru fiikum sakarat ẹbí ní tọ́ lẹ́yìn gbogbo eléyìí yóò padà wá hàn sí àwọn ìmúríra àwọn ìmúríra wo nìyẹn àwọn ọ̀parun wo nìyẹn ní sakaratul jali àwọn ìnira àwọn ìnira ìmọ̀kan yóò padà máa ṣẹlẹ̀ wa sakaratu hubbil aishi àti ìnira àdánwò ìmúnira ìnífẹ̀ẹ́ ṣẹ̀mí kíyàn fẹ́ràn ṣẹ̀mí ẹwà àwọn Saidi yìí nìsìn bólọ Mọ́kà online Mẹ́kà láwà yìí o wọ́n tó ní àlè lọ́lọ́dún yìí àti ti wá o yàrá jẹ́ ìyẹn lẹ́bọ̀ subhanallah bólọ múra alàrìyà kí láà fi ṣe gbógun fláìtì ẹ ṣe fídíò bólọ London bólọ kíní kan gbogbo ayé ní mọ movement yẹ lórí Instagram ó wá di bí celebrity subhanallah ẹwà nílẹ̀ yíò mọ́ súnà mọ́ tí ń jẹ́ súnà wallahi mọ́ tí ń jẹ́ súnà àrùnàbí wallahi mọ́ tọ́ wasatu hawiluna an dhalik tọ́ ẹ padà tó wá yẹ kó ń bẹ́ o ẹ padà wá yẹ kó ń bẹ́ táwọn àdánwò méjèèjì yìí bá dé ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́lẹ̀ ń ṣe wá sí fáwọn èèyàn pé Allah nìkan ní kẹ́ máa tẹ̀lé Ànábì nìkan lọ́nà dẹ́ máa ṣe dáadáa ẹjìnà sáburú táyì náà tó wá ń ná dúkìá ní sójú ọ̀nà ẹ̀sìn ìbá ń bọ̀ ládàwọn méjì yìí bá dé nínú ẹ̀ẹ́tù padà wá yẹ̀ kó ń bẹ̀ Allahu akbar fala ta'muruna bil ma'ruf wá ní máa pa àwọn èèyàn láṣẹ kan máa ṣe dáadáa mọ́ tí nǹkan kan bá ti kọlù nínú àdánwò méjì tí mo kà síwájú àdánwò ìmọ̀kan ìnira ìmọ̀kan àti ìnira kíyàn fẹ́ràn ìṣẹ̀mí ayé ìkànnù méjèèjì tó bá fi lè strike àfáà tó bá strike ní tí máa ń píríṣì kò ní kọ̀ àwọn èèyàn kò ní máa jẹ́ ká pa àṣẹ káwọn máa ṣe dáadáa mọ́ tó láwọn tí ń ṣàìdá ní sponsor rẹ̀ ẹwọ́ lẹ́gbàá àwọn tákìdá wọn ò dá àwọn tí wọn ò dá lákìdá àwọn tí wọn ráwọn sàábẹ̀ Ànábì sí nǹkankan àwọn tí wọn rógùn sí nǹkankan àwọn tí wọn nákàdé sí nǹkankan oníbídíà ọ̀tá ẹ̀sìn tí ń polówó oògùn a máa sọ̀rọ̀ sí súnà á dẹ̀ máa yí lẹ́gbàá subhanallah èmi kan lọ lẹ́gbàá àṣà nìsáàpù ni mo rí o nínú ẹ̀yà àpá orí íńtánẹ́ẹ̀tì ní o nǹkan táwọn aràn pọ̀ gan nínú ó pọ̀ gan lọ́jà orí íńtánẹ́ẹ̀tì ní kí fi ń ráyè Ànábì ní tí kíní yẹn bá dé tó bá kọlù yí tán àdísì Anasi ní o Anasi ló gbà wá Ànábì ní wala tanhauna 'anil munkar ní máa kọ̀ bàjẹ́ mọ́ tí nǹkan kan bá ti rọ́lù yín náà àdáwò méjèèjì ẹni tí ń sòdodo ní sọ mọ́ oníyàwó mẹ́ta yẹn náà kí ni nǹkan tó fẹ́ sọ nǹkan olè mú kádò ló fẹ́ rí ìgbà míì yóò múná lọ ni tí fìtínà bá ń ṣẹlẹ̀ láàrin tóun náà wà kò ní síbi tó bí lọ́nà kì sí ń bẹ̀ àdánwò ni wọ́n ní tẹ́nu bá jẹ títí tí ojú á tì ẹjá ṣẹ̀ṣà ibi tá ti máa jẹ ìyẹn máa ń ṣẹ̀ṣà ibi tó ti máa jẹ ni pé ẹni tí mò ń jẹ lọ́dọ̀ èyí aburú ẹni yìí pọ̀ tí n bá ti ń jẹ́ fídíò yìí nílé sọ fún mọ́kò dáa ìnífẹ̀ẹ́ ayé ìnífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹbí olè ní òfin ráyẹ̀ ń ṣe èèyàn anybody o mo máa ń fẹ́rẹ̀ èèyàn tó bá láìkì ẹ̀sìn inú máa ń dùn inú máa ń dùn sí gan ni kódà ẹni tó bá fẹ́rẹ̀ ẹ̀sìn gan tí ó tí máa rí ṣe dáadáa mo láìkì ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ wa nínú àwọn èèyàn wa máa ń sọ fáwọn èèyàn fáwọn brothers táwọn jọ wájọ close pé ẹ máa fi orientation tèmi wé títí yín o rárá mo mọ nǹkan tó dè mí nínú ẹ̀sìn mo sì mọ tí ń pè ní kọjá àlà ọ̀ràn yàn kan ní kémi àti ẹjọ́ papọ̀ níbi mú kífò tó bá mú ìwọ́n lógo kí ní ipò ní rẹ́ẹ̀dì ní kémi òkè ní white ní ohun tó hàn sí mi tí a bá ti kó sínú ẹbọ táà kó sínú bídíà táà kó sínú fẹ́ẹ̀nú tó dá sí pé ohun tágbára wá ká ní èmi lè má mú mọ́ kífò tó wọ́n mú lé ní pẹ̀lú nǹkan tó hàn sí mi lọ́wọ́lọ́wọ́ ó sì lè dọ̀lá kí ó padà wá bọ́ síbi tó bọ́ sí ìwọ gan fún ààrẹ lè padà wá wo kúmọ̀ tẹ́mi gan mú lónìí kó padà wá bọ́ sí ohun tẹ́mi náà bá bọ́ sí lọ́la a máa ń dẹ̀ fúnra wa ní ṣùgbọ́n kájọ máa ṣàlàyé tó bá lẹ́rìí tó bá fojú hàn ṣùgbọ́n lómi wá ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers káàkiri láyé ní all over the world ní sọ particular place ẹlòmí believe pé ohun tó ń ká tó hàn sóhun tó ń rí yẹn níbi àwọn àkáàmù níbi àwọn fàdọ́hìn
òun náà ni ìwọ náà gbọ́dọ̀ gbọ́yé. Àwa dúró tiẹ̀ lọ́rùn, àwa gbógun tiẹ̀ lọ́rùn báyìí pé kílẹ̀ rí rẹ̀ irọ́ kíní kan eléyìí ní kò wò eléyìí ní kò wò nǹkan tó yé wọ́n mọ́ nù. Àwọn fíìdì kan ń bẹ tó dá sí pé kálukú wá dúró lórí ohun tó bá yé mọ́. O wá ní sọ fún mi pé ohun tí mo kà tí mo gbọ́yé tó yé mi ń bẹ yẹn kó o wá sọ fún mi pé tọ́ ẹ̀ṣẹ̀ ní tèmi títí ẹni ní ló tọ́. Èmi àwa ń pèpè síbi ohun tèmi gbọ́yé ìyún o wá mú kúmọ̀ ìsìláàlù zambi fún yàn lórí ìyún nǹkan ti kọlù wọ́n tó bá ń ṣe báwọn. Ìwọ lè kàǹkan kó ní kí ní ìwájìbù ní kálómi ní mustahabu lọ́dọ̀ tí tòun ẹlòmí ní kò tí ẹ̀jẹ́ nǹkan kan níbò míì. Ìwọ máa ṣàlàyé yìí tó pè ní wájìbù yẹn kó o sì máa sọ àwọn ẹ̀rí tó kílẹ̀ ẹ̀sẹ̀ lórí wájìbù. Kódà kẹ́ni tó pè ní mustahabu gan ẹ̀rí tí ń mú wá gan kò ní lọ lọ́dọ̀ títí ẹ fílẹ̀. Ìwọ continue ní àlàyé ti ẹ tó wọn náà ò bá tẹ̀lé ìfẹ́ ẹnu yóò padà máa subscribe fún tó subscribe sí. Ṣùgbọ́n kọ́lù mi wá dókú yẹn tí o bá fi lè mú nǹkan tí mo mú yìí òun àti òjò ní rẹ̀ ẹ̀kọ́ yẹn kù díẹ̀ káàtó ni. Ṣé rí environmental influence ń bẹ ní ohun tó ń ṣẹlò míì gànàgànà àìmáyẹ̀ tí ìmọ̀ àṣúwọ̀ tó àìmáyẹ̀ tí ìgbọ́n tó kódà tó o bá ní nǹkan tó jẹ́ nǹkan confam lọ́wọ́ nínú àwọn ẹ̀rí bí gànàgànà àìfarabalẹ̀ àìlo ẹ̀kọ́ bá ti pọ̀ jù ń bẹ àwọn èèyàn á padà rọ́bìṣì nǹkan tó mú dání mọ́ ẹ lọ́wọ́ kódà kó máa bẹ nínú kádàrá wọn pé wọ́n á padà mọ̀nà ó lè má jẹ́nà títí ẹnu kódà wọ́n tún lè wá mọ̀nà tán kó tó máa rí wọn ní oníwà aláìyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi àwọn nǹkan tó gba pẹ̀lẹ́. Ànábì sọ fún yàrá wa Aisha pé alayk bi rifq ala kulli al-umur. Aisha ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nígbà táwọn èèyàn kan gbé ọkọ ẹ̀ ṣépè lójú ẹ̀ lòun náà bá ṣépè fún wọn ló bá tún fún wọn lénìí sí. Ànábì ní ara máa sọ bẹ́ẹ̀ ó ní àwọn ògbọ́n tí wọ́n sọ fún ẹni wọ́n ní àsámọ́ àléékà kókó òkú kíkó pa ẹ́. Ànábì ní oṣù àkókò mi náà dáhùn lóhùn pé wà á lè fún àtẹ̀yìn náà ó ti tó báwọn. Àyíṣà bá wọn fi dọ́sìn níbi ó bá wọn fi lé bá wọn fi jára sí pé àtẹ̀yìn náà kíkó pa yín kíbi náà lá bá yín ó bá wọn fi kún ìjéyàn ni ẹgbọ́kọ̀ yẹn ṣépè lójú ẹ̀ ní wọ́n máa wò ara á take action. Ànábì tí wàá bùn sóòrùn pé máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àwọn nǹkan. So àwọn nǹkan tó já sí pé àwọn nǹkan tí ò báyìí tí le jù ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ. Gbogbo wa á padà máa já síbi tá a gbèrò kó dáa. Ibi tí mo ti ń bọ̀ òun náà ni pé orientation tèmi yàtọ̀ sí orientation tí gbogbo àwa tá a jọ ń ṣe lè jọ gbọ́ yí bákan náà. Ibi tí kálukú bá ti jáde dé tó bá ti rìn dé tó bá ti bọ́ síta tó àtàwọn nǹkan tí ti kọlù yẹn àti ibi tí yẹn ti ń bọ̀. Ìyá mọ̀ nǹkan tí wọ́n ń sọ lọ́tún nǹkan tí wọ́n ń sọ lósì nǹkan tí wọ́n ń sọ lábẹ́ nǹkan tí wọ́n ń sọ lẹ́yìn wàá wá wo gbogbo ẹ̀ wàá wá dúró sáàrin wàá wá fi èrè tó jiná wàá fi eradicate gbogbo ọ̀pọ̀lọpọ̀ míì wàá sì fi míì ṣe tẹ̀síjìdì míì kalẹ̀. Ẹnìkan tí ò kó lu wọn rí kò kó nu state ẹ̀ rí kò kó nu country ẹ̀ rí kò kó ní environment tí wọ́n rí kò meet àwọn èèyàn gan tí wọ́n lè ṣẹ́ lẹ́yìn bí nǹkan tó lóun pè ní màá ń ta òun ní ń gbaná jẹ lórí gbogbo nǹkan. Even tẹ́lómi máa ń báyàn sọ̀rọ̀ báyìí gan ẹ̀ ọ̀gá ẹ̀yin ṣe wá wọ́ọ̀sì ẹ̀yin ò lẹ́kọ̀ọ́ rárá ni ìyẹn máa ń fìdí ẹ̀ gbà nígbà eléyìí ò ṣe wá lẹ́kọ̀ọ́ rárá báyìí. Níbi àìfarabalẹ̀ àìníṣòro bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rí subhanallah ẹlòmíà báyàn sọ̀rọ̀ báyìí inú á dẹ̀ dùn inú mi á dùn ó fẹ́ correct ẹni o wà ní mashallah mo ti gbọ́ máa take correction. Ẹlòmíà kẹ̀rí wá ní òkè ọ̀rà ìwà pọ̀ sí ẹ̀dá nù. Lórí àwọn kí ni o àwọn àkáàmù eléyìí tí ó ti le jù làákàyè wa ọ̀làjú rẹ ìjáde rẹ náà yóò ràn ẹ́ lọ́wọ́ lójú ọ̀nà mímọ̀ gbogbo mọ̀tọ́hùn kò lè mọ̀ kó lè fẹ́ kọ́ kódà kó jẹ́ ìmọ̀ ẹ̀ṣọ́ ọwọ́ tó bá jẹ́ni tí kì í bá ń gbó sójú kan tó ń jáde lọ káàkiri tó ń bọ́ta lórí iṣẹ́ rẹ tó ń kọ́ wọn náà lórí ìmọ̀ wọn náà wàá padà rí pé wọn lè fi tiẹ̀ wí tàwọn tó kù ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ẹ̀sìn òkín máa ń yàtọ̀ àwọn ààyè tó yẹ ká ti farabalẹ̀ ló ṣe kí ni o ló jẹ́ kí yẹn lọ́mọ jù
àtàwọn ààyè tó jẹ́ kíyàn ti gbaná jẹ kọ́ ní kí tó bá bínú lórí bẹ́ẹ̀ ó tó bínú èèyàn ní àní kíyàn máa bá wọn ẹlẹ́ṣẹ̀gẹ́ máa rẹ́rìn rárá. Báwọn àìsàn méjì yìí bẹ́yẹ kan mẹ́ bá fi lè kọlù yẹn Ànábì ní kí ni ò fala ta'muruna bil ma'ruf ní máa pàṣẹ dáadáa mọ́ áwùwà àti sọ tẹnu yín bá jẹ títí ojú oyin á tì wala tanhauna 'anil munkari nílé kọ̀ fáwọn èèyàn mọ́ kí lẹ́gbàá mú tọ́píìkì pé ẹni bá ń yẹṣẹ́ wò nínú ẹ̀sìn ọmọ náà ni tó bá gbà gbọ́ kèfèrí èèyàn ní ẹni tó yẹwò fún ọmọ náà lòun náà tí bàbá alágbára omi ò bá ní sọ fún pọ́mù náà ò gbádùn papọ̀ wala tanhauna 'anil munkari nílé kọ̀ bàjẹ́ fáwọn èèyàn mọ́. Ànábì ní wala tujahiduna fi sabilillah ní ṣe gbìyànjú sójú ọ̀nà aláàmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ná sójú ọ̀nà ẹ̀sìn wàláhì torí bó ṣe rọ lọ́rùn kó máa tọrẹ yẹn ìdáyà ni látọ̀dọ̀ Allah wá máa tọrọ lọ́dọ̀ Allah pé kó má jẹ́ oríra rẹ o kó má jẹ́ ojú ẹ lójú o kó má jẹ́ oṣù ẹ kódà tó bá ń ràn pín sí ayé yẹn lọ́wọ́ tó bá ń sọ̀pọ́ọ̀tì èèyàn àwọn èèyàn kan jẹ wọ́n mú látọ̀dọ̀ rẹ fámílì kan bẹ kátà wọn bíyá ní ìjáàjì rẹ níjọ́ tó o bá fi lè rò wàhálà yẹn ti fẹ́ pọ̀jù ayé yín kan mú wá ẹ̀mí ò ṣe yankan fún yín mọ́ o àbí torí kí wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ kan àdánwò bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ èèyàn pàápàá èèyàn tá a láàbá ní kọ́wọ́ yín lọ sókè díẹ̀ táwọn èèyàn kan jẹ tí wọ́n mu àbí tí wọ́n rí tọ́rọ́ kọ́bọ̀ ní nǹkan ayé irú àwọn ènìyàn lè ṣẹ̀yìn jọ kan bẹ́yẹn ò bá jẹ́ni tí mẹ́rin rẹ̀ jiná tí ṣe ìtọ́nu bá mú wíńdò tì yàn níbi dáadáa ọrẹ tó ń ta lẹ́mí rẹ̀ àkọ́kọ́ fẹ́ lọ pé bí mo ṣe ń tọrẹ fún ẹ tó bí mo ṣe ń hẹ̀kú kárí ẹ tó bí mo ṣe ń ṣàánú ẹ tó kọ́bọ̀ òní lọ́wọ́ mi mọ́ níjọ́ tó o bá fi lè ró lẹ́mìí nípò o fẹ́ fìyà jẹ nìkan o fẹ́ ṣe nǹkan tí ó dùn ẹnìkan torí ìhà tó kọ sí ẹ ṣó orí wọ bó ti ṣe ń rò lẹ́mìí rẹ yẹn Allah ti ń jí ẹlòmíì dìde nìkan bí wọ́n ṣe ń switch off ẹ̀mí rẹ kúrò lára ẹnìkan tó wúlò fún Allah ti lọ ń tan ìfẹ́ ní ìyẹn sára ẹlòmíì yóò wà fún wọn ṣe kò ń gá ara wọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tí wọ́n ráràn ṣe lọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì ń bẹ tó assist èèyàn tí ó mọ̀ èèyàn rí ẹ̀kan sí ló pàdé èèyàn rí láyé ẹ̀kan péré ló pàdé èèyàn rí kódà ó ṣe nǹkan kan fún ó kọ́ ni ó dáwọn mé kí n ṣe kankan fún ẹ̀hùn kí mo lè ṣe fún ẹ náà ẹ fún mi lówó kí n bẹ̀rẹ̀ bísínẹ́sì ọ̀dá ìlú ní òtò ó kú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́nìkan nínú àwọn èèyàn wa kan ló sọ̀rọ̀ yẹn fún mi wọ́n jẹ́ lọ sí skul ni pẹ̀lú ọ̀rẹ́ kálukú ti graduate ti bá ti ẹ lọ ẹ̀rí òun kan ti ẹni kìíní jẹ́ kan ni ló bá pàdé ọ̀rẹ́ tọ́jọ́ lọ skul jẹ́ kìíní àná tó já sí pé wọn ní máa hẹ́ẹ̀pù ẹ̀ nígbà tí wọ́n ń bẹ skul bí wọn bá máa ń gbéra káàkiri ní skul yẹn já lọ jẹun àwọn ọ̀rẹ́ kan ń bẹ ní skul wọ́n dìpẹ́ǹdì láwà kan nínú kíláàsì àjọ ń lọ the same class ní àjọ ń ṣe the same course ní tá a ti màsìkò tá a jẹun àárọ̀ tá a bá ti lọ jẹun àwa gan ò gbọ́dọ̀ expect pé kí wọ́n sanwó tó gbogbo àwọn táwọn ń bẹ láyé institution ọ̀nà tẹ́lómi fi wá kàwé ó ní agbára àwọn kan ń bẹ aṣọ wọn tó máa ń change ilé generator ni wọ́n kó sí nínú àpò wọ́n kàn lọ change ń bẹ ní àwọn bàtà kító ńláńlá tó máa ń wọ̀ ọ̀wẹ̀ tí wọ́n máa ń wọ̀ ọ̀wẹ̀ nù ilé yẹn làwọn wọ̀ wá sí school àwọn ọba yín claim big boy wọn ọba yín claim big girl wọn ọba yín claim kó fẹ́ ṣe fáyín màlá tó káàkiri o àwọn fẹ́ kàwé nìkan ni wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ nìkan ni àwọn sì ń bẹ nílé kéwù náà tọ́ tá a bá ti lọ jẹun báyẹn o ní retí pé kinní kan mọ́ àwọn èèyàn kan ń bẹ bẹ́ẹ̀ àwọn tó ń wá ń ṣe bẹ́ẹ̀ fún nígbà táwọn bẹ ń lé ìwé tí wọ́n ń tọrẹ fún wọn tó ń ṣe nǹkan kan fún wọn láì mọye ọdún sẹ́yìn ìyẹn ti wà òkè ó ti lówó ti ní láàrin àná àti kẹ́ ó kọ̀ tí ẹni pàdé ọ̀rẹ́ ẹ̀ lójú ọ̀nà ń jẹ́ náà ni ojú ẹ̀ rèé kinní kan ẹ̀já máa ṣe dáadáa ká dẹ̀ lọ́rọ̀ lẹ́nu ká sì máa rí dáadáa ní nǹkan dáadáa ká ṣe làákàyè tún dé bf ká ṣe làákàyè kó rí wá pé ká máa lísìn sí ọ̀rọ̀ wàá gbọ́rọ̀ tọ̀tún wàá gbé tó sì wàá wá wo èyí tí wọ́n ń sọ tó bá ọ̀rọ̀ Allah àtọ̀rọ̀ ànábì wàá wá fi làákàyè sọ̀rọ̀ òní sọ̀rọ̀ bí òpònú
àwọn tó bá wá rí ọ̀rọ̀ rẹ tí wọ́n ka ọ̀rọ̀ rẹ tí wọ́n gbọ́rọ̀ rẹ ẹni yìí mọ̀ nǹkan tí ń sọ. ọ̀rẹ́ yẹn wọ́n sọ fún un pé wá ń bí bísínẹ́sì wo ló fẹ́ ṣe, ó wá fún un ní owó tí ó fi ṣe bísínẹ́sì, ó tún wá lóhun tó yá lélẹ̀ yìí náà sí, mo kọ̀ yà síbẹ̀ ni. ìjọ tó o bá fi lè rò lẹ́mìí rẹ pé o fẹ́ dájú ọmọ ìyá rẹ, ẹ̀mí ń dájú àwọn òbí ẹ̀ bá a ní wàhálà mọ́ mi pọ̀ jàre lóde gan ìlú dáàdì wàhálà yín pọ̀ yìí ní níjọ́ tó o bá fi lè rò lẹ́mìí bẹ́ẹ̀ nígbà o fẹ́ fìyà jẹ nìkan ìbí apá ojú ẹyọ bọ́ wàá rí níjọ́ tẹ́ ẹ bá ti ń give up lẹ́lòmíì làálàá lẹ́lòmíì síyàn ẹni tó máa ń give up náà máì tí give up níbi tá a láà kádàrá kó wọ́n fẹ́ ṣe tiẹ̀ dénú ẹlòmíì fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀nu ó wá dá ká máa tọrọ àdúrà lórí tá a bá ń ṣe tó bá dà. Ànábì ní báyìí sàn yìí bá wá dé wala tujahiduna fi sabilillah ní fẹ́ ṣègbìyànjú sójú ọ̀nà àláàmọ́ tọ́ Ànábì wa ní ṣùgbọ́n o alẹ́kọ̀ ìmúna yawma'idhin bil kitabi wa sunnah lahum ajru 50 sadiqa tọ́ Ànábì ní àwọn tó wá dúró déédéé ẹ̀rí lórí kìtàbù wa sunnah pẹ̀lú tẹ́yìn bá ti wọ́stì àwọn ò ní wọ́stì kódà owó ọ̀rọ̀ wọn sọ àwọn èèyàn tí wọ́n fẹ́ràn àwọn adó dáadáa ni àwọn ó máa gba ẹ̀san 500 reward 50 reward ní Ghana. ọ̀rọ̀ yìí wá yí àwọn sàábí lẹ́nu pé àwọn tí wọ́n ti ń ṣe wá sí dáadáa wọn ní ṣe mọ́kẹ̀, àwọn tó ní kíní kan dá wọn ní sọ mọ́, àwọn tó sọ pé kíní kan ò dá wọn ní sọ mọ́, wọn tó wá ní tọrẹ mọ́. àwọn sàábí ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ Allah minna aw minhum, ṣé láàárín àwọn mùsùlùmí ni àbí láàárín àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí? Qala Ànábì ní la bal minkum la. tọ́ inú tírà yìí Sheikh wa Salim ibn Eid al-Hilali rahimahullah hafizahullah wọ́n ṣe mẹ́láyé o wọ́n wá pẹ̀tírà náà limaza ikhtartu manhaja salafi, kí ló dé tí mo fi yẹn manhaja salafi láàyò. ìgbà tó wá débi hadisi yìí nínú tírà yìí wọ́n wá ń sọ kalẹ̀ ọwọ́ sàlẹ̀ wọ́n ní likayla tastayqadha al-ummatu al-islamiyya ala waqsi al-ibri sama al-makunati bil-jarasim al-fatika allati tajlisu fi jismiha wa im'anan fi tadliliha wa ta'tim al-umuri alayya وتأتيم الأمور علي وحجب أو حجب الحقائق عن بصرها. wọ́n nítorí ìdí èyí àwọn àdánwò àwọn tá Ànábì sọ kalẹ̀ yìí torí ìdí èyí ní ìjọ al-umma islamiyya àwọn mùsùlùmí ẹ̀rí ló jẹ́ kátají ló fi jẹ kátají ò kájí ala waqsil ibri sama lórí ẹmọ tí kíyàn bẹ́ẹ̀ni tí wọ́n ṣálọ́gbẹ́ tí ń fi ìlípéènì lórí àwọn nǹkan tí wọ́n ń tìbọ̀ wá lára bí abẹ́rẹ́ eléyìí tó lè pa èèyàn ẹni tí ń fi ìlípéènì ó jẹ kátají kó níbi àwọn ìnira pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí ń kọlù wá tí ń bá wa àbí bí ẹni tí ń tágà tí ń ṣe ìrànràn tí wọ́n rìn bí ẹni tí nǹkan ṣe àlìmàkú náà ti bèrè jàrà sí i tó dá sí pé injection tí wọ́n ti bàbá lára táwọn fi ilé rẹ̀ injection bacteria ni àlìfáàtìkà eléyìí tí ó pa ń ṣe kópa ní àlẹ́tì tẹ́kìlì sófin jísmìyà
tí ó wá increase pain yẹn lára ọmọ ènìyàn wà ìmọ̀ àánà tí wá pain náà poison náà ìnira náà ìyẹn wá ń circulate gbogbo ara fi tẹ̀lé líle níbi àánú rẹ̀ àánú yẹn ti wá ń kẹ̀ ìwá ń kẹ̀ àwọn èèyàn òró tó sọ mọ́ àwọn tí wọ́n láwọn ń sòótọ́ gan ò lè lọ́tọ́ mọ́lẹ̀ ẹ wá ń sọ ni tí ó jẹ́ ni tó dá sí pépè lọ síbi àánú lẹ́ni tí ń sọ̀rọ̀ ẹ̀sìn nítorí fàájì àwọn wáàsí fàájì wa ń bẹ wáàsí ẹ̀sìn ọ̀tọ̀ níbi wáàsí ẹ̀sìn ní rírò ibi wáàsí fàájì kì í pẹ́ kún subhanallah wàhájìbìl àkọ́ọ̀hìkì àwọn wá ti fi ìjà wọ́n ti blọ́ọ̀kù òdodo àwọn tí wọ́n ń sọ òdodo lẹ́ni tí wọ́n ń dìsáàfù orúkọ burúkú ní dìsáàfù èpè ànbàsọ̀rí ha wọ́n ti bo òdodo lójú fún àyàn àlèwọ́mà o fákọ̀dẹ̀kọ́ ọmọ àìmọ́tòlè kófùrì àwọn aṣíwájú kèfèrí àwọn alágbàákò àwọn ní wọ́n ń dìde o àwọn ní sọ fún yín pé ẹ máa wẹṣẹ ìtajà ẹ máa ṣáájò ẹ máa ṣe nǹkan kan kẹwọ pàtàkì mọ́ṣáláṣí aburú ní nǹkan kan àwọn tí dá sí pé nílùú ẹ̀sìn gan ìjọba arrest wọn á lọ bẹ́ wọn lórí dànù ni láwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ àwọn òlú tí wọ́n ti ń ṣerú àwọn àfáà kan mọ́lé wọn sọ tó bá wọn níbẹ̀ kọ́mọ àyímọ̀tòlù kúfúrí bí ìkọ́ mẹ́tí mẹ́sọ́ ní dákìlíyà àwọn tí wọ́n ń dìde pẹ̀lú kí ni o kò láwọn nǹkan tí wọ́n ń dá sínú ẹ̀sìn àwọn kúfúrú wọn àwọn náà ṣe kí ni wọ́n ń gbé wọnú ẹ̀sìn lè ìfòrá àti sùmúmìhìn nínú dákìlí fàlà tí ó sì èrò àárọ̀ lùmọ́rọ̀ lè khabith illa ba'da muddatin tawila wa ìnáyèzín yasta'asu ala tabib wa yuhayyiru al-labib àwọn àìsàn àwọn àyímọ́tòlù kúfúrú yìí àwọn aṣíwájú kèfèrí ni wọ́n àkídà búkú ni wọ́n oníwàásí bú ni wọ́n àwọn lálẹ́ sọ pé kí ni o ni wọ́n ń fi àwọn injection nira ni wọ́n fi ń kan Islam wọ́n fi ń kan mùsùlùmí ní ìnira tí ń bá mùsùlùmí tí ń bẹ́sìn aburú ẹ̀ péèní ẹ̀ àìsàn rẹ̀ ní wọ́n fún sàkúlétì àìsàn yẹn padà wá dé nǹkan tó wá ara àlèhùnmọ̀ tán tó jókòó tán tí àti tọ́jú rẹ̀ wá le fún dókítà wá ń ṣe wàhálà àwọn wá ní dókítà àwọn àfáà tí wọ́n ń pè pẹ̀lú kìtàbí wa súnà àwọn ní tọ́bíìbù àwọn ni wọ́n ń tírìtì ẹ̀sìn àwọn tọ́píìkì táwọn àfáà kìfìrí ti bàjẹ́ táwọn kófúrò ti bàjẹ́ tó ní bídíà ti bàjẹ́ níbi àwọn àròrí búkú àwọn ní philosophy àwọn ní psychology àwọn free thinker àwọn atheist àwọn mùṣírìkù gbogbo wọn bẹ́ẹ̀ àfáà wa ń tírìtì ẹ̀ wàlú hayyiru labib ọ̀jọ̀gbọ́n onílàákàyè gan dààmú bí báwo là á ṣe yanjú àwọn nǹkan tí wọ́n ti dàrú nú ẹ̀sìn yìí wàhálà ní mú wa kí gbogbo òwò náà tó wá ń gbọ́ mi náà wá gbìyànjú kó jìnnà tí gbogbo nǹkan tó bá máa kó wàhálà kó àìsàn bá kìdá rẹ̀ bá ìmánì rẹ̀ Saidi Shittu ẹ̀wọ̀n tí ń sọ òsínú ẹ̀sìn èmi kan máa wò ń tèmi ni ibi tó ti ń wò ń tiẹ̀ yẹn àìfàìmọ̀ kọ́rọ̀ ẹ má kà lọ já sí ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ Imran bùnà àtọ̀ tó padà lọ fẹ́ ìyàwó kàwáríjì tábìyìn ni o tẹ́lẹ̀ o tó fọ́ ara rẹ̀ fa fìtínà òun náà padà wá bá káàrí díà lọ òun táwa wá ń sọ látàárọ̀ kíkà páyà àlá kámọ́ tá a máa pè lẹ́sìn kájínà sábúrú àti Saidi Shittu fún ara ẹ̀ náà bó o ṣe ń bá a lọ yìí ẹ̀tàn táráyé ń tàn ẹ́ ló gbójúlé ẹ̀tàn táráyé ń tàn ẹ́ ló gbójúlé wọ́n ń pè wọ́ àfiwọ́ òǹkàyà sókè wọ́n kan nìyẹn gbà náà fún wọn gbà kan wáyà afá kan ní ń kọ́ yẹn rántí mọ́ o wọ́n ń pè wọ́ àfiwọ́ ló wà ń karù sókè ẹ̀tàn táráyé ń tàn ẹ́ ló gbójúlé àwọn tí wọ́n ń tàn ẹ́ wọn kì í ṣe mùsùlùmí àwọn tí wọ́n ń tàn ẹ́ ẹ̀sìn òye wọn ẹni tẹ́sìn bá yé kò kí n yin mùsíbà èmi mo fi yẹn kún fúnra mi o ẹni tẹ́sìn bá yé
kò kíyìn dọ̀làlà àwọn tí wọ́n ń tàn ẹ̀sìn òye wọn tọ́ gbogbo wa. Allah sọ fún wa ní Suratul Baqarah ní Quran chapter 2 verse 281 bismillahir-rahmanir-rahim wattaqu yawman turja'una fihi ila Allah wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuslamun. Allah ní wattaqu yawman ẹ̀páyà ọjọ́ kan turja'una fihi ila Allah tí kálukú wa tá a ṣẹ́rí padà lọ bá Allah tuwaffa kullu nafsin ma kasabat gbogbo ẹ̀mí kankan ni yóò gba ìṣirò tiẹ̀ ní pípé ní tó ṣe níjẹ́ wa hum la yuslamun wọn ní ṣàbòsí fẹ́ni kankan. Bó dá àlàmẹ́ lórí òdodo ni bó jẹ́wọ́ ni bó jẹ́yìn ni káàlà pa kálukú wa lórí òdodo. Ẹni tí máa mẹ́ lórí àánú káàlà fi mọ̀nà kó tó wá pẹ́ jù kíyàn ṣẹ́rí kó mi tíyàn náà máa gbé kó sọ́nà ń bẹ́ kíyàn sì tilẹ̀kùn fìtínà yányán kó má bójú ẹ̀yìn títí nǹkan náà fi dà. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.